A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádé. Adarí ẹgbẹ́ àwọn ọmọ bíbí Ebonyi lókè òkun Association of Ebonyi Indigenes Socio-Cultural in the Diaspora ti fi ìkìlọ̀ tó gbópọn ránṣẹ́ sí sínétọ̀ tó ń ṣaṣojú àríwá Ebonyi, Sínátọ̀ Onyekachi Nwaubonyi lórí àsọjàmọ́ ọ̀rọ̀ àti ìkọlù tí ó ṣe lórí ẹ̀sùn ìbálòpọ̀ tí ó wà láàrin ààrẹ ilé-ìgbìmọ̀ Godswill Akpabio àti sínétọ̀ tó ń ṣaṣojú gbùngbùn Kogi Natasha Akpoti-Uduaghan. Nínú àtẹ̀jáde òní tí wọ́n yọ̀ǹda ní ìlú Àbújá ní ààrẹ ẹgbẹ́ lágbàáyé Ambassador Pascal Oluchukwu ti ṣe àpèjúwe ọ̀rọ̀ àti ìṣe sínétọ̀ Nwaubonyi ní èyí tí kò lápọ́nlé. Wọ́n ní ó wà totally unparliamentary, unwholesome and unbecoming of a legislator by every known standard. Oluchukwu ní èsì tí Nwaubonyi fọ̀ sí àwọn tó ń ké sí ààrẹ ilé-ìgbìmọ̀ lórí ẹ̀sùn tí wọ́n fi kàn án ṣe àfihàn wípé kò mọ iṣẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí aṣòfin ilé-ìgbìmọ̀. Àtẹ̀jáde ọ̀hún ṣàlàyé wípé àwọn ti gbọ́, kà, rí gbogbo ohun tí ó ń lọ pẹ̀lú ọ̀kan lára ọmọ wọn Sínátọ̀ Nwaubonyi, gẹ́gẹ́ bí àwọn ọmọ orílẹ̀-èdè yòókù náà ṣe rí gbogbo ohun tí ó ṣẹlẹ̀ tí ó yọrí sí bí sínétọ̀ yìí ṣe kan mínísítà fún ètò ẹ̀kọ́ àná àti ọ̀kan gbòógì àwọn aṣíwájú agbẹnusọ fún àwọn obìnrin, Oby Ezekwesili, lábùkù, pẹ̀lú gbogbo àwọn tí wọ́n dá sí i. Àwọn kò kọ́kọ́ nífẹ̀ẹ́ àti dá sí i, ṣùgbọ́n nígbà tí wọ́n rí gbọmọgbọmọ Nwaubonyi tí ó yẹ kí ó jẹ́ àwòkọ́ṣe tí wọ́n yàn fún àǹfààní constituency rẹ̀ láti mú kí aráàlú jẹ mùdùnmúdù ìjọba, ṣùgbọ́n tí ó gbàgbé èyí tó wá ń gbé ara rẹ̀ gẹ́gẹ́ bí ẹni gẹṣin aáyán. Wọ́n ní kò sí ìdí fún Nwaubonyi láti máa sunkún kọjá ẹni ọ̀fọ̀ ṣẹ̀ débi wípé ó kó ìtìjú bá àwọn ará Ebonyi yòókù tí wọ́n fi pa orúkọ rẹ̀ dà sí ajá Ilé-kúrò attack dog. Wọ́n ní èéṣe tí Nwaubonyi ṣe fi ojúlówó iṣẹ́ rẹ̀ sílẹ̀ ní ilé aṣòfin tó wá sọ ara rẹ̀ di abánigbébáàgì fún akẹgbẹ́ rẹ̀ nítorí ìyẹn jẹ́ adarí láàrin àwọn ẹgbẹ́ rẹ̀. Wọ́n ní àwọn gẹ́gẹ́ bí ẹgbẹ́ ọmọ ìlú kọ̀rọ̀ ojú sí ìgbésẹ̀ yìí pátápátá, bí wọ́n ti ní kí Nwaubonyi rántí ìlú tí ó ń ṣaṣojú, bí ó tilẹ̀ jẹ́ wípé àhesọ ti ń lọ nígboro wípé ó ṣeé ṣe kí wọ́n ti san owó fún un tàbí kí wọ́n ti ṣèlérí kan fún un láti ọ̀dọ̀ ẹgbẹ́ tó ń darí ní ìlú Àbújá tí ó fi sọ ara rẹ̀ di ẹni kan gbogbo ènìyàn lábùkù nítorí wọ́n ń béèrè fún ìwádìí ọ̀rọ̀ lórí ẹ̀sùn tí Natasha pè. Èyí ti wá mú kí ẹgbẹ́ yìí béèrè fún ìgbésẹ̀ láti fi ẹlòmíràn rọ́pò rẹ̀ ní ilé aṣòfin bí ó bá tún gbìyànjú àti tún dọrùn rẹ̀ láṣà, nítorí ó tó gẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lónìí. Aláàfin Ọ̀yọ́ tuntun Ọba Hakeem Ọwọ́adé ti ní òun kò mọ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé tàbí bá a pàdé rí. Bákan náà, òun kò mọ sínétọ̀ àná Monsúrát Sùmọ́nù rí kí wọ́n tún yàn án sí ipò Aláàfin kẹrìndínláàádọ́ta. Ọba Ọwọ́adé ṣe àfihàn yìí níbi ìsìn ìdúpẹ́ tí ó wáyé ní Anglican Cathedral Church, Ẹ̀ṣẹ̀lẹ̀, ìlú Ọ̀yọ́ ní ọjọ́ Àìkú. Ọba yìí ní ìyànsípò òun jẹ́ ìbùkún láti òkè wá, kì í ṣe nípasẹ̀ tòṣèlú tàbí tẹni mímọ̀. Ìròyìn jábọ̀ wípé Ọba Ọwọ́adé tí wọ́n ṣe àgbékalẹ̀ ọ̀pá àṣẹ fún ní ọjọ́ 13 oṣù kínní ọdún 2025 nínú ọ́fíìsì gómìnà gorí àpèrè lẹ́yìn ìpapòdà olóògbé Ọba Adéyẹmí. Ọba tuntun yìí parí gbogbo ètò ọlọ́jọ́ 21 tí a mọ̀ sí orò ìpèbí ní ọjọ́ 29 oṣù kẹta. Ọba Ọwọ́adé wá nawọ́ ìfẹ́ sí gbogbo àwọn tí wọ́n jọ díje du àpèrè, bí ó ti rọ̀ wọ́n kí wọ́n darapọ̀ mọ́ láti mú àyípadà bá ìlú Ọ̀yọ́. Níbi ìdúpẹ́ ọjọ́ ìsinmi ní ààrẹ ẹgbẹ́ àwọn Kìrìsìtẹ́nì CAN, ẹni ọ̀wọ̀ Ṣùpọ̀ Ayọ̀kúnlé, ti rọ Aláàfin kí ó ní ìgboyà kí ó sì máa béèrè fún ìtọ́ni láti òkè wá,
kí ó lè mú borí gbogbo ìṣòro. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ikọ̀ òṣìṣẹ́ àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC ti fi ọwọ́ ṣìkún òfin mú ẹnìkan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Ọláwọlé Sunday, afurasí oníjìbìtì orí ẹ̀rọ ayélujára internet fraudster tí wọ́n fi ẹ̀sùn kàn wípé ó ra àpò ìkówósí láti fi ṣiṣẹ́ jìbìtì. Nínú àtẹ̀jáde àná ni alukoro àjọ EFCC Délé Oyèwálé ti ní Sunday á máa gba àwọn ọ̀dọ́ níyànjú kí wọ́n ṣí àpò ìkówósí lóríṣiríṣi sí ilé ìfowópamọ́. Oyèwálé ní láàrin ₦25,000 sí ₦50,000 ní Sunday ń san fún ọ̀kọ̀ọ̀kan àpò ìkówósí tí ó bá rà pẹ̀lú gbogbo àkọọ́lẹ̀ orúkọ wọn títí kan ATM card. Wàhálà bẹ́ sílẹ̀ lẹ́yìn tí Sunday lo àpò ìkówósí Uyi Egosa láti fi lu jìbìtì mílíọ̀nù $2 pẹ̀lú àwáwí wípé òun ń ṣe forex trading. Oyèwálé ní lẹ́yìn tí ọwọ́ bá Egosa ni ó ní òun kò mọ̀ nípa jìbìtì tí wọ́n fi àpò ìkówósí rẹ̀ ṣe. Ó ní òun yọ̀ǹda àpò ìkówósí àti ATM fún Sunday pẹ̀lú ₦25,000 tí òun gbà ní ọwọ́ rẹ̀. Ní báyìí ọwọ́ ti tó Sunday ó sì ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀. Láìpẹ́ wọ́n á fi ojú rẹ̀ bá ilé-ẹjọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Olùdásílẹ̀ ilé-ìfowópamọ́ Diamond tí ó ti kógbá wọlé àti alága àná fún MTN Nigeria Pascal Gabriel Dozie ti di olóògbé lẹ́ni ọdún 85 85 gẹ́gẹ́ bí àtẹ̀jáde láti ọ̀dọ̀ ẹbí. Dozie jáde láyé lówùúrọ̀ òní ọjọ́ Ìṣẹ́gun ọjọ́ 8 oṣù kẹrin ní ó kù ọjọ́ kan kí ó pé 86 years lẹ́yìn ìjàkadì pẹ̀lú àìsàn ọjọ́ ogbó. Olùdásílẹ̀ Diamond Bank ni wọ́n mọ̀ Dozie sí kí ó tó dá iṣẹ́ papọ̀ pẹ̀lú Access Bank. Ó sìn gẹ́gẹ́ bí alága ilé-ìfowópamọ́ kí ó tó yọ̀ǹda iṣẹ́ adarí fún ọmọkùnrin rẹ̀ Uzoma Dozie. Ìyàwó rẹ̀ Chinyere, ọmọ àti ọmọ-ọmọ ni ó gbẹ̀yìn olóògbé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Lánàá ni mínísítà agbègbè ilé ìjọba Nyesom Wike gba àlejò àwọn ọmọ ẹgbẹ́ ilé ìgbìmọ̀ ìpínlẹ̀ Rivers tí wọ́n jáwé gbélé-ẹ̀ fún ní orílẹ̀-èdè United Kingdom. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí amúgbálẹ́gbẹ̀ẹ́ Wike Lérè Ọláyínká fi sórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ ni ó ti ṣàlàyé wípé àwọn aṣòfin tí wọ́n wá fún ìpàdé Legislative Capacity Building ni Wike tẹ́ pẹpẹ oúnjẹ àti mímu síwájú wọn. Wike fi orílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀ ní ọjọ́ Àìkú lẹ́yìn ìpàdé pẹ̀lú àwọn olóṣèlú akẹgbẹ́ rẹ̀ ní ìlú Port Harcourt. Àwọn aṣòfin tí agbẹnusọ Martin Amaewhule darí ni wọ́n wá fún ìpàdé tí yóò túbọ̀ mú ìrírí wọn kún sí gẹ́gẹ́ bí aṣòfin. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Pẹ̀lú ìgbésẹ̀ akíkanjú láti gbè lẹ́yìn àwíjàre rẹ̀, sínétọ̀ tó ń ṣaṣojú gbùngbùn Kogi Natasha Akpoti-Uduaghan ti pe ẹ̀sùn ìbanilórúkọjẹ́ tako igbákejì Adámọ̀lẹ́kun Senate Deputy Chief Whip Onyekachi Nwabuenyi sí ilé-ẹjọ́ pẹ̀lú owó ìtanràn bílíọ̀nù $5. Agbẹjọ́rò Natasha tí àgbà-mòfin Michael Jonathan Numa darí ni ó pe ẹ̀sùn yìí lánàá ọjọ́ 7 oṣù kẹrin ọdún 2025 sí ilé-ẹjọ́ gíga ìlú Àbújá. Èyí ń wáyé lẹ́yìn tí Nwabuenyi sọ oríṣiríṣi ọ̀rọ̀ ìtàbùkù nípa Natasha bí ó ti ní gbogbo ẹ̀sùn tí Natasha pè ní ó jẹ́ irọ́. Àwọn agbẹjọ́rò Natasha ní ọ̀rọ̀ wọ̀nyí tí kò lẹ́sẹ̀ ńlẹ̀ ti mú àbùkù àti ìdójútì bá Natasha láwùjọ. Nwabuenyi ni ó fi ẹ̀sùn kan Natasha wípé ó jẹ́ ẹni ń wá àti kó èrè níbi tí kò gbìn sí, gold digger, òpùrọ́, arbitral blackmailer àti ìyálọ́mọ 6 láti ọ̀dọ̀ oríṣiríṣi ọkùnrin. Akpoti-Uduaghan ṣàlàyé wípé ọmọ 4 ni òun ti bí sí ìgbéyàwó rẹ̀ méjì àkọ́kọ́. Bákan náà ni Nwabuenyi ní tipátipá ni Natasha fi mú ọkọ tí ó wà ní ọ̀dọ̀ rẹ̀ báyìí láti fẹ́ ẹ. Ṣùgbọ́n Natasha ní kò sí ohun tí ó jọ bẹ́ẹ̀.
òun ṣe ìgbéyàwó lábẹ́ òfin. Ní báyìí ni Natasha fẹ́ kí ilé-ẹjọ́ dá Iwebonyi pẹ̀lú àwọn ìyókù rẹ̀ lẹ́kun àti má sọ ọ̀rọ̀ ìtàbùkù sí i, kí ó tọrọ àforíjì lẹ́yìn tí ó bá kó ọ̀rọ̀ rẹ̀ jẹ lójú aráyé àti nínú ìwé ìròyìn méjì tó ṣe gbòógì lórílẹ̀-èdè, àti sísan bílíọ̀nù 5 náírà owó ìtanràn fún orúkọ rẹ̀ tí ó bàjẹ́ àti ìtìjú tí ó kó bá a. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Ọmọdébìnrin jòjòló kan ti di ọmọ àkọ́kọ́ nínú ìtàn ilẹ̀ United Kingdom láti fi ilé ọmọ bí lẹ́yìn tí mọ̀lẹ́bí ìyá rẹ̀ kan ṣe àgbékalẹ̀ ilé ọmọ rẹ̀ fún ìyá rẹ̀. Gẹ́gẹ́ bí ilé ìwòsàn ìlú London ṣe sọ lónìí, Amy ni wọ́n bí ní ọjọ́ 27 sí ilé ìwòsàn Queen Charlotte and Chelsea ní ìlú London lẹ́yìn ọdún méjì tí ìyá rẹ̀ Grace Davidson gba pàṣípààrọ̀ ilé ọmọ láti ọwọ́ ẹ̀gbọ́n rẹ̀ lóbìnrin. Ìyá ìkókó yìí ní ẹ̀bùn tí ó ṣe pàtàkì jùlọ ni àwọn gbà. Ó tẹ̀síwájú wípé òun ní ìrètí wípé ìgbésẹ̀ yìí yóò ṣe àǹfààní fún àwọn obìnrin tí kò rí ọmọ bí. Ọkọ rẹ̀ Angus Davidson náà sọ fún akọ̀ròyìn wípé yàrá ilé ìwòsàn kún fọ́fọ́ fún àwọn olólùfẹ́ wọn tí wọ́n jọ bẹ̀rẹ̀ ìrìnàjò ọmọ yìí papọ̀. Ó ní ọdún 10 rèé tí àwọn ti ń retí ọmọ. Grace Davidson ní dókítà ní ó ní àìsàn kan tí kò jẹ́ kí ilé ọmọ rẹ̀ ṣiṣẹ́ bí ó ti yẹ. Òun ni ẹni àkọ́kọ́ láti ṣe iṣẹ́ abẹ pàṣípààrọ̀ ilé ọmọ tí ó gbà lọ́wọ́ ẹ̀gbọ́n rẹ̀ Amy Purdy, ẹni ọdún 42 tí ìyẹn ti bí ọmọ méjì tí ọjọ́ orí wọn jẹ́ 10 àti 6. Oṣù Kejì ọdún 2023 ni wọ́n ṣe iṣẹ́ abẹ pàṣípààrọ̀ ilé ọmọ yìí ní Oxford Transplant Center tí ó jẹ́ ẹ̀yà Oxford University Hospital Foundation. Akàwé-gboyè Richard Smith, consultant gynecological surgeon tí ó darí iṣẹ́ yìí, ní ìbí Amy wáyé lẹ́yìn ọdún 25 tí àwọn ti ń ṣe àwárí 25 years of research. Ó ní 100 iṣẹ́ abẹ pàṣípààrọ̀ ilé ọmọ ni wọ́n ti ṣe lágbàáyé lẹ́yìn àkọ́kọ́ tí wọ́n ṣe ní Sweden ní ọdún 2013. Ọmọ tí wọ́n sì ti tipasẹ̀ èyí bí ti lé ní 50. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.